mo wá wo fídíò kan ní àná níbi tí àáfàá kan ti sọ yí pé òun nídìí nọ́mbà Muyideen pé kí wọ́n bá òun sẹ́ndì nọ́mbà Muyideen tó wáyé káwọn dá sọ̀rọ̀ rẹ̀ báyìí bóyá àwọn náà fẹ́ rèsì fọ́ǹdì fún un tó dáa púpọ̀ ní kẹ́ rèsì fọ́ǹdì fún un bí Ọlọ́run bá fún yín ṣe bẹ́ẹ̀ mi ò takò ó ṣùgbọ́n ẹ̀yin àáfàá tí ẹ fẹ́ dìde láti rèsì fọ́ǹdì fún Muyideen mo fẹ́ gbà yín mọ̀ràn pé ẹ má ṣàbòsí kí Ọlọ́run lè tẹ́wọ́ gba ìgbìyànjú yín tẹ́ ẹ bá ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ má ṣàbòsí o àbòsí ńláńlá ni kẹ́ ẹ má kọ́kọ́ gba aṣọ pásítọ̀ tó mú kù nú ẹrọ̀fọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀sùn Aláàjì Suleiman mo ti rí kọ́mẹ́ǹtì yín pásítọ̀ tó mú kù nínú ẹrọ̀fọ̀ ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ gba aṣọ rẹ̀ lọ́wọ́ Muyideen kó má yà á mọ́ kó sì má da epo sí i mọ́ before kẹ́ ẹ tó lè sọ pé ẹ fẹ́ sin kankan fún dáadáa irú dáadáa wo lẹ fẹ́ ṣe fún so ẹ fẹ́ rí gẹ́gẹ́ bí mùsùlùmí lónìí kẹ́ mùsùlùmí ni àti pé àṣìṣe tí àwọn èèyàn ń kà sí Àgbàlá Gabriel lẹ́sẹ̀ yẹn só sì ṣe lóòótọ́ ṣá àṣìṣe àkọ́kọ́ wọ́n ní só yẹ kó nà àṣìṣe ẹ̀kejì wọ́n ní níbo ni ó kọ́lé sí fún só yẹ kó jórí ilẹ̀ rẹ̀ náà ni ó kọ́lé sí fún àṣìṣe ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní só yẹ kí ó gba owó tó fẹ́ bá gbà yẹn sínú àkáǹtì ara ẹ̀ àṣìṣe ẹlẹ́ẹ̀kẹrin wọ́n láwọn security náà gbogbo àṣìṣe yìí bó ṣe wá pọ̀ tó yìí Àgbàlá Gabriel wá gbà mọ́ra ẹni tó rí ẹ̀ pé ok Ọlọ́run má dákun má jẹ́ àṣìṣe Ọlọ́run dákun má jẹ́ àṣìṣe Ọlọ́run dákun má jẹ́ àṣìṣe àkọ́kọ́ náà ok wọ́n tún sọ yí pé oore tí Muyideen ṣe Àgbàlá Gabriel ó pọ̀ ju oye tí Àgbàlá Gabriel ṣe Muyideen lọ tẹ́rẹ́ yọ kan ìró ńláńlá tẹ́ dress tó wá jọ òótọ́ ni oore tó tó handkerchief yìí Àgbàlá Gabriel ò rí lára Muyideen mùsùlùmí tó bá sọ ọ́ bẹ́ẹ̀ wọ́n sọ nítorí pé Muyideen jẹ́ Muyideen orúkọ mùsùlùmí étrẹ́dì pé Àgbàlá Gabriel jẹ́ kìrìsìtẹ́nì ni mùsùlùmí fi sọ bẹ́ẹ̀ ìbára arú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sí ìyẹn oníkùránì tá à ń ṣàlàyé Muyideen
ipò ọmọ kéwú ló wà sí Àgbàlá Gabriel. Ọjọ́ orí kọ́ ni wọ́n wá fi ń to ìjéèyàn, ẹni Ọlọ́run bá gbé ibẹ̀ ni. Àgbàlá Gabriel mú nímú orí ihe nírí ihe ọmọ kéwú ni. Gbogbo ń tẹ́ ẹ sọ dẹ̀bí máa lọ́wọ́ yẹn, àwa tá a jẹ́ lálàáfà tá a jẹ́ mùsùlùmí, àwa náà máa ṣe bẹ́ẹ̀. Irú oore tí Àgbàlá Gabriel ṣe Muyideen nìyẹn. Oore yẹn níbi tó ń wọ́n dé, ẹlòmíì ń bẹ nínú ààwẹ̀ láti bí 41 days yìí déédéé tí ń béèrè níwájú Ọlọ́run kóhun ó ṣe kòńgẹ́ ẹni Muyideen ló ń lòkulò tẹ́ẹ̀kún lọ́wọ́ lórí bí ó ṣe ní sọnù mọ́ lọ́wọ́ yẹn. Ẹlòmíì ń bẹ nínú àdúrà ní ìsìn déédéé tó ló ń lòkulò yẹn nítorí ẹ̀ ṣàdúrà. Níjọ́ t'Àgbàlá Gabriel rí ihe lórí títì, bí gbogbo wa la rí fídíò rẹ̀, a sì rí bó ti rí níjọ́ náà. Ẹ̀bi tèmi dá Àgbàlá Gabriel ó kọjá wípé kò yẹ kó jù sínú àgbàlá rẹ̀. Kò dìsáàfù kó jù sínú àgbàlá rẹ̀. Gbogbo àwọn tí ń dájọ́ pé Àgbàlá Gabriel ò ṣe dá, ẹlòmí ò rọ́mọ tó bínú bá gbé fa. Wàláhì. Ẹlòmí ò rí ọmọ tó bínú bá gbé. Ẹlòmí àdánwò ni kò ríyàwó ilé rẹ̀ bá gbé, kò ríyàwó ẹ̀ manage. Sẹ́ni tí ò ríyàwó tó tẹ́sílé manage, tí ò rí ọmọ tó bínú manage ni ó manage Muyideen. Ẹni tí ò wá lè ṣe gbogbo nǹkan ìyẹn ni wọ́n ń bú ẹni tó manage Muyideen fún iye oṣù tó fi rí manage yẹn kó tó di pé Muyideen wá tó ya wèrè mọ́ lọ́wọ́. Àbá oore l'Àgbàlá Gabriel sí. Wọ́n ń béèrè pé só yẹ kí Àgbàlá Gabriel ó máa nà á. Ìdáhùn rẹ̀ náà ni pé ó yẹ kó nà á torí ipò tó wà sí. Ilé kéwú ni ibi ọgbà tán pè l'Àgbàlá Gabriel yẹn, bí ilé kéwú táwa àfáà máa ní ni. Ibi tí wọ́n fi Muyideen sí yẹn, ẹni tí wọ́n bá ti fi síbẹ̀ ó wà ní boarding house. Àgbàlá Gabriel ò ṣàdédé ṣe dáadáa tó pọ̀ tó yẹ fún Muyideen kọjá pé òun ń pèrò sọ́kọ̀ tiẹ̀ ni. Ó ń pèrò sọ́kọ̀ tiẹ̀ ni. Kò bá jẹ́ mùsùlùmí ló ṣe dáadáa yẹn fún, kò bá jẹ́ kìrìsìtẹ́nì ló ṣe dáadáa fún yẹn fún, ìtí ń retí lọ́dọ̀ ń tọ̀hún ni pé kó ń tọ̀hún ó submit ara ẹ̀ sábẹ́ Jésù lọ́dọ̀ ọ̀hún. Ìtí ń retí nìyẹn náà. Ẹni tí kò bá ti wá lè submit ara ẹ̀ kò yẹ kó gbé ní ọgbà yẹn. Ọmọ akéwú ni, so ìmúgbó, ìmutí, ìmú pàrágà, ń ta bàbá àjẹ̀bú. Inú ọgbà yẹn dẹ̀ ní do and don't tí wà ń bẹ̀, ń tẹ́ ẹ lè ṣe àti ń tẹ́ ẹ lè ṣe. Nínú ń tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni bàbá àjẹ̀bú tí ń lọ ń ta yẹn wà, nínú ẹ̀ lọ títí mú wà.
so ìwọ̀n mú tí tó pọ̀ tó yẹn ń lọ ń ta bàbá Ìjẹ̀bú tó bá ti gba owó. So yàtọ̀ sí yẹn wọ́n ṣí ṣọ́ọ̀pù fún tó lé ní 1.5 million. Àbà wọ́n ṣí ṣọ́ọ̀pù fún tó lé ní 1.5 million. Àti ṣọ́ọ̀pù àti 10,000 tí ń gbà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ gbogbo ẹ̀ sì di wítì. Wọn ò rí nǹkan kan ṣe sí, kò rówó kó jíṣẹ́, kò rí rẹ̀ bọ́yó débi tí ó bọ́mọ. Èló gan lòṣìṣẹ́ ìjọba ń gbà lóṣù? Pásítọ̀ eléyìí tí jẹ́ Solomon òun sáà ń fi ìlara dájọ́ ti ẹni. Bí ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tí mọ̀ pé ìlara ń bẹ lára eléyìí. Irú opportunity tí Àgbàlá Gabriel ní kọ́ ló ní. Gbogbo àgbékalẹ̀ rẹ̀ ẹni tí inú ń bí tó sáà ń sísà ń wọ́n náà bẹ́ni tó ga ó sì wálẹ̀ pé ṣé wọ nìkan ní ìdájọ́ ti ẹnu. Barrister mo rí kọ́mẹ̀ntì yín sà. Ìlẹ́gà bí ìlẹ́gà ṣe wà káàkiri ilé kéwù. Àwọn adájá àfáà náà ọmọ tó bá ti rí bí mú ìdíyìn ṣe rí hùn àánà ni. Ẹni ó jù mí lọ kí ó lábẹ́ mi, ẹni tí mo jù lọ kí ó lábẹ́ mi, wọ́n ń bẹ káàkiri ìlú. Wọ́n ó nà nígbò ti wà lábẹ́ wọn. So lábẹ́ òfin ìlẹ́gà ni. Ṣùgbọ́n lábẹ́ pé ń kéwú ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n fẹ́ sọ di ọmọ ìjọ lẹ́yìn Jésù. Bí wọ́n ti ń ṣe ń bẹ̀ yẹn ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú ẹ o. Bí bá ti ṣe ń tán ní kí a má ṣe wọ́n bá wí náà ni. Kí lọ́jọ́ orí rẹ̀ dà fún níjọ́ tí wọ́n ètí ìhé. Ọmọ 40 years ni ọmọ 30 years wá nà kí ló rọ́jọ́ orí rẹ̀ fi 40 years kí lórí fi ṣe. Tó fi tọmọ 40 years tí ò níyàwó tí ò bímọ. So ọmọ 30 years wá he ó wá fẹ́yàwó fún ó sì kọ́lé fún ó wá fi sẹ́gbẹ̀ ara ẹ̀ pé kí n lè máa rí ọmọ mójútó. Ṣé irú dáadáa tí Àgbàlá Gabriel ṣe fún yẹn ẹni wọ́n bá ti ṣe irú ẹ̀ fún wọ́n ń retí ọpẹ́ níbẹ̀ o. Àwọn dáadáa kan ń bẹ ẹni bá ti ṣe ń retí ọpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí tẹ́ ẹ bá kọ́kọ́ ṣe ni pé ó yẹ kẹ́ kọ́kọ́ gba èébú Àgbàlá Gabriel kù lẹ́nu ẹ̀. Bí ráìsì bá ń pàkúta ẹnu aláàrù kọ́ ló yẹ ká ti gbọ́. Bókè Ìbàdàn bá fẹ́ gba màálù kìí ṣe ẹnu aláàrù láti gbọ́. Ẹ kọ́kọ́ gbé èébú rẹ̀ kù lẹ́nu ẹ̀ nínú àwọn. Aṣọ tó dì mú yẹn ó yẹ kọ́kọ́ gbà kò lọ́wọ́ ẹ̀ kò yẹ kó yá. Gbogbo kó lù ó ṣe kíníkan kò ṣe kíníkan o. Ìyẹn sì yanjú. Bíbẹ́ rí pa Àgbàlá Gabriel gẹ́gẹ́ ti tọrọ àforíjì lórí ẹ̀ pé kẹ́ foríjì wọn. Òun gẹ́gẹ́ ti rí alẹ́sì pé ìkíní yóò dá lóòótọ́. Bó ṣe jẹ́ pé lọ́dọ̀ ti wa àwọn orin tó burú ń bẹ. Pé ó lù yẹn kò sí tó burú ń bẹ o. Kó kù lábẹ́. Àwọn oore kan ń bẹ gbogbo ẹni tẹ́ bá ti sóre yẹn fún lẹ́ni tí ó ṣe ń retí ọpẹ́. Bẹ́ẹ̀ni ká bá ṣe irú oore bẹ́ẹ̀ tó wá ní ẹ má wọrí Ọlọ́run la ṣe fún ẹ má dáhùn o ẹ dúpẹ́ ti yín ni o. Gbogbo ọjọ́ tí ọ̀rọ̀ bá kan tẹ́ ẹ dúpẹ́ gbogbo ọjọ́ náà ni ó fi rán yín létí pé ń jọba àṣìṣe nǹkan báyìí fún yín. Ọba tó ní wá gangan ìmọ̀ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló jẹ́ tọ́ba tó ní wá gangan fi compulsory ọpẹ́ lé gbogbo àwa tá a jẹ́ nìyàn lórí.
gbogbo dáadáa tó bá ti ní í ṣe pẹ̀lú contribution fún nípa ìdàgbàsókè ìgbésí ayé ẹnìkan ló dìsáfù ọpẹ́. Gbọ́ àyè kan ni ọlọ́run á ní ṣùkúrì lè wá ní dúpẹ́ fún mi ìwọ ọmọnìyàn wà lè wà lédè ìka àtàwọn òbí rẹ̀. Kí ló fà tó yẹ ọlọ́run wá fi gbé ọpẹ́ tàwọn òbí sẹ́gbẹ̀ẹ́ tara ẹ̀ pé ẹ bá ti dúpẹ́ fún mi tẹ́ dúpẹ́ fáwọn òbí yín because àwọn òbí ní contribution nípa ìdàgbàsókè ìgbésí ayé ẹ̀dá. Ìyá ló ń oyún àmàlà tí ó mú wá náà láwá ní wàhálà tó ṣe nípa kó oyún yẹn ṣe wàhálà kékeré ó dìsáfù ọpẹ́. Àwọn dáadáa kan bẹ ẹni wọ́n bá ti ṣerú ẹ̀ fún ó dìsáfù kéyìn ó sọ pé thank you. Ọ̀nà oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà ṣe thank you ní mẹ́tọ́ tó pé kákà pààyàn láṣẹ pé lọ sí nǹkan báyìí kíyàn sì lọ sí ni ẹ má ṣe kó sì má ṣe. Kí ló bí tí gbogbo àwọn àáfàá dákẹ́ lórí ọ̀rọ̀ bí ìjọba ṣe ń lọ báyìí tí wọn ò sọ̀rọ̀? Ṣé kò wá sẹ́nì kankan tó já àáfàá fún ìjọba? Ṣùgbọ́n àwọn ìjọba tọ̀dọ̀ tí wá ń bí wọn kì í fúnyàn ní nǹkan nítorí Ọlọ́run àbí nítorí ànábì. Wọ́n fún ọ ní nǹkan torí kó o lè sọ́tọ̀pù lórí òdodo tó bá rí ni. Nígbà táwọn àáfàá tí ń bẹ́lẹ́gbẹ̀ wọn bá ti gba nǹkan kan wọ́n ti mí sínú àkáǹtì wọn, àkáǹtì yẹn dẹ̀ ti wú. So ìtẹ́jẹ̀ fẹ́ lọ́dọ̀ àbáyẹn náà ni wípé gbogbo tó bá ní ń pa wá, wọ́n fi ṣe wá sí o. Ọgbọ́n náà ti jẹ́ mẹ́. Àfáà Nàìjíríà wo àti Tàwúsà àti tilẹ̀ Yorùbá àti tilẹ̀ Tápà àti tilẹ̀ Ìgbò, èwo lẹ rí tó jáde síta tó lóun bájọba sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ Ọlọ́run rí bí ẹkọ́nọ́mì ṣe rí yóò dáa. Ìbẹ́ yìí ń rówó ẹ sì ń náwó. Àfáà wo lẹ rí tó sọ ọgbẹ́yìn àwọn tí máa sọ ọgá tẹ́tẹ́kù dáyé mélòó ni wọn ló sọ? Láti ìgbà tí ìjọba APC ti bẹ̀rẹ̀ tó fi dòní tá a ti bọ́ sínú yínta mí romi. Wọ́n ti gba owó lọ́nà tí ó tọ́, wọ́n ti gba nǹkan kan lọ́nà tí ó tọ́. So ọpẹ́ tí wọ́n gbọ́dọ̀ fi fún àwọn tó ṣe oore yẹn fún wọn náà ni kí wọ́n dákẹ́ lórí àṣìṣe wọn. Tábà ti sọ wọn ó kò sínú wàhálà. So ohun tí wọ́n ń pè ní oore wọ́n èyí ṣe síbi tó bá rí. Ẹ̀bí tèmi rí dá Àgbàlá Gabriel nìyẹn. Nígbà tó mọ̀ pé ó fẹ́ ṣe tó tóbi tó yìí tó sì máa retí ọpẹ́ ń gbẹ̀yìn rẹ̀, ó ṣe jẹ́rú eléyìí ló ṣe fún. Tó wá ṣe sípò míì. Gbogbo yìí tí àwọn èèyàn ń sọ nípa pé ṣé ibìkan tó yẹ sínú ọgbà rẹ̀ ló yẹ kó kọ́lé sí fún ṣé mú ìdí ni dálẹ̀ nínú kò dálẹ̀ nínú àwọn gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ báyẹn ẹ̀ ń kóbá ní àkóbá tààrà, àkóbá tó ṣe pé tí àsìkò yìí báyìí ti bọ́ mọ́ lọ́wọ́ àtòun àtàrọ́mọdọ́mọ rẹ̀ tó lọ́n bá kákọ́lẹ̀ pé yóò bímọ wọ́n lè má ra àánú gbàmọ́ tí wọ́n fi lọ bọ́lọ̀. Nígbà táwa ti ń gbìyànjú tá ń bá gbèsè ayé wa bọ̀ wá sáà nílé lórí tòní. Àti ìkọ́lé náà èyàn wá lákàkà lọ́wọ́ wá sọ ọ́ dé èèyàn ìwá mú nínú dé èèyàn rẹ̀ wá fi ń sọ àwọn èèyàn dé èèyàn ó wá mú wọ náà pọ̀ ó sì bí àwọn èèyàn rẹ̀ followers tí ó bẹ̀ tí wọ́n ń fún lówó tí ó fi kọ́lé yẹn òun ló láwọn followers ẹ̀ náà wọ́n dẹ̀ kọ́lé yẹn sórí ilẹ̀ àdéhùn wo ní bẹ wípé ilẹ̀ báyìí ni wọ́n kọ sí sí báwọn ọdún tó fi ṣe fún kótó ọdẹ èmi ò fún ẹ nílẹ̀ ó yẹ ẹ̀yin èèyàn ẹ bá mi dáwó ká ikọ́ ilẹ̀ tí mo fún yìí ibi tí ń bẹ́ńbẹ́ nìyẹn ẹni bá lẹ̀ ti wà lórí irú ilẹ̀ yẹn ìtumọ̀ ẹni pé ó wà lábẹ́ Àgbàlá Gabriel ìtumọ̀ ẹni yẹn mo ń gbọ́ conversation rẹ̀ lánàá tí ń bẹ́ nìkan sọ̀rọ̀ pé tóun bá ti rí 5 million tó tóun bá ti rí 5 million ìjà tí ń bẹ láàrin òun àtàgbàlá Gabriel yóò parí nígbà tí ó wà bá gbogbo ẹ̀jẹ́ ó ní ibi tí wọ́n kọ́ ṣọ́ọ̀pù sí fún wọn pé inú igbó ni ọjọ́ òlé yá ń bẹ̀ kán bọ̀ wá big shop sí Bódìjà àbí sí Bẹ̀rẹ̀ ẹ̀yin náà gbọ́
péyàn fi 100 million dá eléyìn olókòwò yóò parun ni. What are we talking about? Ẹ sọ òdodo fún Muyideen, ẹ kọ́kọ́ sit Muyideen down. Ọ̀rọ̀ burúkú tó sọ nípa àyà rẹ̀ Agbala Gabriel ló gbà lẹ́nu ẹ. Níjọ́ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ìyá tí fi ń ṣẹ̀sìn jọ̀hún dà. Só jẹ́ kí ìyá yẹn má ti jáde kó sáré bá bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ̀yin ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n ìyá yẹn ló kọ́kọ́ fi ṣẹ̀sìn gílẹ̀ ọ̀rọ̀. Kó tó wá má sọ Muyideen ní aṣọ pásítọ̀ tó tún ṣe lórí kó tó máa yá. Ìwà ń ya gbogbo àwọn olóore rẹ̀ lásán ó kọ́kọ́ ya sọ ìyá rẹ̀. Aṣọ Agbala Gabriel ní tún ya báyìí ní ìsìn àtúnmáṣọ ẹni tí ó tún ya. Ẹ kọ́kọ́ sì tiẹ̀ dáhùn. Gbogbo kó mi yáàyà ọ̀rọ̀ Agbala Gabriel mọ́ sọ ọmọ dáadáa tẹ́yìn bá fẹ́ sí fún ẹwà sí fún gbà náà. Ìbá Agbala Gabriel ṣe bá gbé láìmọye oṣù àìmọye ọjọ́ lè bá gbé ẹ̀yin ní ẹgbà sọ́dọ̀ ẹ bá gbé wò ẹgbà sọ́dọ̀ kẹ bá gbé wò kẹ tí ẹ fi wo ṣé Agbala Gabriel so try ni àbí ò try. Tẹ́lẹ̀ mi ò rọ́mọ bá gbé nígbà àwọn tí ń dájọ́ yìí ń bẹnu wọn tí ò rọ́mọ bá gbé ń bẹnu wọn tí ọmọ ò lè bá gbé ń bẹnu wọn tí ìyàwó ò rí bá gbé ń bẹnu wọn tí ò lè bá ya gbé. Àwọn arí ọpẹ́ dá fún ẹni tó ṣe bá rú Muyideen tán rí lábẹ́ títì tán rí tán he tó fún wọn he ni àwọn ẹni kankan tó ṣe lè bá tí ó lè dúpẹ́ tó fi lè bá wẹ̀ ní ìgbé. Ṣé Muyideen nìkan ní ìmọ̀ bá gbé? Mọ́nà Agbala Gabriel yóò tó fọwọ́ kọ́ ọlọ́run. Ẹlòmí ò lè gbà kí Muyideen ó fi ọwọ́ kan bàtà òun nínú àwọn tí ń dájọ́ yìí débi tó wà fọwọ́ kọ́ ọlọ́run. So ká dá Agbala Gabriel lẹ́bi ò lè sòsóore fún Muyideen. Òdodo ọ̀rọ̀ là ń sọ. Òdodo ọ̀rọ̀ pọ́nbélé. Ẹ wá fẹ́ sọ̀rọ̀ ẹ máa wá dá Agbala Gabriel lẹ́bi fún Muyideen kò lè ṣe sórí kò lè fún yín ní rìsọ́ọ̀tì kàtà ẹ̀fẹ́. Níbi tí a bá kọ́lé sí síbi tó yẹ ká kọ́lé sí fún nìyẹn sí Muyideen dálẹ̀ ní. Wọ́n dá mo gba Agbala Gabriel ẹ bá mi share program ìlọ́ba mo gba Agbala Gabriel nímọ̀ràn ilé yẹn gan ẹ fálù iye tó jẹ́ ẹ̀ta ẹ̀kọ́wó rẹ̀ fún. Kọ́mọ̀ wùlẹ̀ dá 10 million kankan jọ 5 million kankan jọ fún mọ́ ká ta ilé yẹn ká kówó ẹ̀ fún kó lọ sí bó bá ṣe wù. Agbala Gabriel gẹ́gẹ́ rà àbí kọ́kan náà àwọn members tó rẹ́dí àti tẹ̀lé tó rẹ́dí àti gbà fún kó rà kégbóregbé. Irú Muyideen wá sọ̀rọ̀ ẹ̀ di sanyanran ó lóun ní sanyanran tó yóò bu ata ẹni tó fẹ́ fà tó bá ti fà ń fàkúfà ata ó ba aṣọ àlàjẹ́ àbà sírú Agbala Gabriel. Kò sí tó jẹ́ káwọ́ mọ yìí tó já mọ̀ tún Agbala Gabriel kọjá pé àáfàá ni wá àwa náà sì máa ṣe irú ẹ̀. A máa ṣe irú ẹ̀ bọ́mọ lẹ́yìn wa tí a kà kún bí Agbala Gabriel ṣe ka Muyideen kún yẹn bá ṣe irú ẹ̀ fún wa yóò mọ dùnyàn níbi egbò pé oore mo sì ṣe oore mo ṣe àtàkáǹtì mi mo gbowó sí àtàkáǹtì mi kan mo gbowó sí èwo ni wọ́n lè dágbà kí n tó rí ọ́ so o lè dá owó yẹn gbà lọ́dọ̀ àwọn èèyàn kan sì fún ẹni.